إلهي عبدك العاصي أتاك إلهي عبدك العاصي أتاك Olúwa Ọlọ́run alààyè مكير بالذنوب فقد دعاك àtúndé lálẹ́ ìsànú fún wa o. فإن تغفر فأنت لذاك أحل Ẹ̀ṣẹ̀ wa pọ̀, dákun ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa fún wa. وإن تطرد فما يرحم سواك Dákun má jẹ́ á sìn wí o. إلهي Olúwa Ọlọ́run alààyè وكل أقي وسؤل وموهلي ṣàánú fún wa o. إليك لدى الإيسار واليسر أفسع Má jẹ́ á sìn sọ o. إلهي Olúwa ọba dẹ́dá o. لئن جلت وجمت قطيعتي Ọlọ́run ò ṣàánú fún wa o. فعفوك عن ذنبي أجل وأوسع Gbogbo ohun tí ń jẹ́ ìyà rẹ má jẹ́ kí wọ́n tọ́ sí wa. إلهي Ọlọ́run Allah. أجرنا من عذابك إنني Ọlọ́run ò má jà wọ أسير náà. سليل خائف لك أخدع أسير سليل خائف لك أخدع. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. Ọlọ́run bá wa kí Ànábì Muhammad. صلى الله عليه Àfáàgbà وسلم. tájú ilẹ̀ adábẹ́ lọ́ba akẹ́wọ̀n. اللهم Bàbá wa Alájí آمين. àgbà. Bàbá wọn wà sí àgbáyé. Bàbá Lágége Sheikh Adam Abdullahi Alilori. Sheikh Abdullahi Wazir Bida Abdullahi Badende Sofiullahi Kamaluddin Aladabi. Bàbá ń pàkátà. Àfáànlé Kúsì lọ́lọ́jẹ́. Àfáàgbà Yusuf ńlé Adára Lágbàjì. Àfáàgbà ńlé ọmọlẹ́yìn. Àfáàgbà Lágbòrò. Kárí gbogbo àwọn ẹni Ọlọ́run tó ti lọ. Bismillahi kul wallahu. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Amina. اللهم آمين. Àkọ́lé ọ̀rọ̀ wa lálẹ́ yìí, Àfáà Sokoto, Tọ́. tọ́pìkì wa lálẹ́ yìí, Tọ́. mọ́ wà sọ́ọ̀mù. ما هو الصوم؟ Kí ni ohun tí ń jẹ́ àwẹ̀? طه. Àfáà Sokoto, نعم. máa wà sọ́ọ̀mù. نعم. Àfáà Sokoto, Na'am. kí ni ohun tí ń jẹ́ àwẹ̀? نعم. Ẹ̀gbọ́, kí ni ohun tí ń jẹ́ àwẹ̀? Tọ́. Àwẹ̀ Ramadan tí ń bọ̀ yìí, kí ni ohun tí ń jẹ́ àwẹ̀? Tọ́. What is Ramadan? طه. What is Ramadan? نعم. Alhamdulillahi alladhi kataba lana siyam thumma salatu wassalamu ala rasulil asahi المبعوث رحمة ونذيرا Àfáà Sokoto Na'am. وبشيرا للعالمين àmín. Àmín. Akọ́dúpẹ́ fọlọ́run náà ọba tó ní Alhamdulillah. kí àwẹ̀ Ramadan tí ń bọ̀ yìí kọ́ ẹ̀rí kó sojú wa kó já sí nípa wa náà ń tọ̀ òun náà sì ń súnmọ́ wa àkọ́kọ́ dúpẹ́ léwu fọlọ́run náà Alhamdulillah. ẹja dúpẹ́ dáadáa. الحمد لله. Lẹ́yìn rẹ̀ wá nìyí àwẹ̀ gẹ́gẹ́ kí ni wọ́n ń jẹ́ àwẹ̀? Tọ́. What is Ramadan? Kí ni ń jẹ́ àwẹ̀ Ramadan? Asóòmù Àfáà Sokoto Na'am. asóòmù Tọ́. àwẹ̀ tẹ́rí ni Tọ́. àwẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ Na'am. ìbáàdà tún sì rí yàtún نعم. òun ni ìbáàdà òun ni ìgbọ́n ọjọ́sìn ní kọ̀kọ̀ Tọ́. àwẹ̀ tẹ́rí ni àwẹ̀ Na'am. òun ni ìmọ̀ ọjọ́sìn ní kọ̀kọ̀ Kọ̀kọ̀. fàrídí yàtún Na'am. tọ́lọ́hun wá sí lọ́rẹ̀ yẹn lé wa lórí Tọ́. màkàsúsọ̀ tún Na'am. ẹ̀gbọ́n wọn a tún wá da sàlẹ́sà Tọ́. Ọlọ́run da sàlẹ́sà Allah. àwọn òun lọ́lọ́run wá da sàlẹ́sà fún kọ́ máa gbàwẹ̀ Tọ́. àwọn lọ́lọ́run ṣe lẹ́tọ̀ fún kọ́ máa gbàwẹ̀ Tọ́. lílì mùsùlùmí náà fọwọ́ tá a jẹ́ mùsùlùmí òdodo wàlì múmìnì náà àwọn tá a tún wá jẹ́ mùmìnì ju mùsùlùmí lọ Tọ́. mùmìnì ó ju mùsùlùmí Àwọn lọ ọ̀dọ́ lálẹ́ àwọn yìí. mùmìnì àwọn tún súnmọ́ lọ́hùn ju mùsùlùmí lọ Lọ́sẹ̀rí. ká mùsùlùmí ó lè jẹ́ abdulhakeem kò sí ohun tí ò lè jẹ́ ó lè jórúkọ Tọ́. àmọ́ kò lè ṣe ẹ̀sìn tó mùmìnì Na'am. ká fọ́tà gbogbo wọn pátá gbogbo mùsùlùmí àti mùmìnì pátápátá a ṣe àwẹ̀ lọ́rọ̀ ẹ̀yẹ̀ lé wọn lórí takọ́rùbá ila Allah ta'ala àwẹ̀ tá ń gbà ní àwẹ̀ Ramadan Tọ́. láti lè fi súnmọ́ Ọlọ́run bá lékè ọlá ni o kì í ṣe pé torí ìkẹ́mi o àmọ́ láti lè fi súnmọ́ Ọlọ́run bá Allah bí imti sáàkì ànilẹ̀ akili láti lè kóra dúró níbi mímọ́ jẹ wọ̀ṣúrìbì àti mímọ́ mu ẹni pé tàbá ti wà náà rẹ̀ àní jẹ mọ́ àsì ní mu àkóra dúró wọ́n mi kó lè mọ̀fírì
wa min kullil muftiri àti kúrò níbi gbogbo ohun tí gbogbo ohun tí máa ń ṣíni lẹ́nu tí ń ṣíni lẹ́nu àti kúrò níbi gbogbo ohun tó lè ṣíni lẹ́nu kúrò níbi gbogbo ohun tó lè mú kéèyàn jẹun àti láti mú mi ẹ̀rí pé báwẹ̀ bá ti dé àwa jìnà sírù nǹkan bẹ́ẹ̀ àní jẹun mọ́ báwẹ̀ bá ti dé a sì ní mú mi mọ́ lẹ́yìn sàárì àti sinmi bábá ti lè wà náà wẹ̀ gbogbo ohun tí ń jẹ́ oúnjẹ àní jẹ mọ́ fi ayyami mahdudati àwẹ̀ táwa ń wí yìí ó ní òǹkà ọjọ́ tá a lè fi gbà á nínú kó jẹ́ 29 tàbí kó sì jẹ́ 30 haythu qala Allahu ta'ala èyí ni ọ̀rọ̀ tọ́lọ́run bá àyíbi tọ́lọ́run bá ti sọ ọ̀rọ̀ nípa àwẹ̀ nínú al-Qur'anul Karim Ọlọ́run bá sọ̀rọ̀ púpọ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Ọlọ́run ní yá ayyuhal ladhina amanu mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo mo pe ẹ̀yin tẹ́ ń kírun déédéé mo pe ẹ̀yin tẹ́ ń yọ sàká gbogbo ohun tẹ́mi Ọlọ́run pa yín láṣẹ pé kẹ́ ẹ ṣe mo gbogbo ẹ̀ pátá lẹ́yìn ṣe ti yín Ọlọ́run ní mo pe gbogbo yín o gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé àṣẹ mi Ọlọ́run tẹ́ gbà pé ànábì Muhammad òun ni òjíṣẹ́ tí mo rán wá kẹ́yìn lẹ́yìn ànábì Muhammad ní rí òjíṣẹ́ kẹ̀kẹ́ wá mọ́ ẹ wá gbà pé ẹrú sìn mi ni òjíṣẹ́ mi Ọlọ́run sì ni Ọlọ́run ní mo pe gbogbo yín pátápátá ya ayyuhal ladhina amanu mo gbogbo yín kutiba alaykum siyam ẹ máa gba àwẹ̀ Ramadan ẹ máa gbìyànjú ẹ máa gba àwẹ̀ Ramadan kama kutiba lalẹ ẹgbọ kutiba alaykum siyam á sí àwẹ̀ Ramadan ní ẹ̀tọ́ lé yín lérí túláàsì ni kì í ṣe pé tí mo bá fẹ́ kọ́ túláàsì ni ẹ gbọ́dọ̀ máa gbà túláàsì ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ Ramadan kama kutiba lal ladhina min qablikum àwẹ̀ Ramadan tá a ṣe lẹ́tọ̀ọ́ lé yín lérí gẹ́gẹ́ bá a ṣe ṣe lé àwọn tó ti ṣáájú yín àwọn tó ti gba wájú yín gẹ́gẹ́ bá a ṣe ṣe lé wọn lórí tá pàṣẹ rẹ̀ lé wọn lérí pé túláàsì ẹ gbọ́dọ̀ gbà ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ àwọn ẹ̀yin náà gbọ́dọ̀ máa gbà la'allakum tattaqun àwọn Ọlọ́run a ṣe eléyìí fún yín kẹ́ ẹ lè bá a máa páyà àwọn Ọlọ́run ni ló já sí bẹ́ẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́ ara ká lè mọ fi páyà Ọlọ́run àfáà Sókótó ara ká lè mọ fi páyà Ọlọ́run ní wípé bẹ́ẹ̀ náà bá ti ń gbàwẹ̀ tẹ́ ẹ rí pé bọ́ bá ti di ọwọ́ aago kan sáwọ́ aago méjì ọ̀sán ẹ ti rí pé inú yóò ti mọ ara yóò ti kéjì bí bá kí ló dé sí wa rẹ̀ ni ẹ̀yin olówó kẹ́ ẹ lè fi mọ bẹ́ẹ̀ sì mọ sí sáwọn tálíkà àwọn tí wọn ò rí jẹ káàlù ó tó dé láfi ní káàkẹ́ ẹ mọ gbàwẹ̀ la'allakum tattaqun kẹ́ ẹ lè bá a mọ páyà Ọlọ́run gbogbo dáadáa tó yẹ kẹ́ ẹ lè mọ ṣe fáwọn tálíkà kẹ́ ẹ lè mọ ṣe fún wọn kẹ́ ẹ lè mọ pé kò yí sí o kẹ́ ẹ lè mọ fi ṣe dáadáa fún wọn kẹ́ ẹ ní o lè mọ bíbí ṣe máa ń rí lára kẹ́ ẹ lè mọ fi ṣàánú fún wọn la'allakum tattaqun kẹ́ ẹ lè mọ fi páyà Ọlọ́run ni o ayyaman mahdudati àwẹ̀ Ramadan ọjọ́ tó ló ń kà ní ìmọ̀ kó jẹ́ 30 àfáà Sókótó tàbí kó sì jẹ́ 29 faman kana minkum maridan ẹni tó bá wá ń ṣe àárẹ̀ lọ́wọ́ yín nínú ẹni tó bá ń ṣe àárẹ̀ lọ́wọ́ nínú àwẹ̀ Ramadan tára rẹ̀ ò yá kò wá òkè ara rẹ̀ ò yá náà ni àwọn aláṣàfàrí kò lálàáfíà àwọn aláṣàfàrí àbúwà lórí ìrìn àjò ń ṣe ìrìn àjò fàyídà tún min ayyami ukhra ọjọ́ tó rí sí àárẹ̀ ní tàbí tí fi ń ṣe ìrìn àjò ni kọ́mọ́ gbàwẹ̀ kó wá sí ọjọ́ yẹn pé ọjọ́ ẹ̀mẹ́rin ní ìfigbàwẹ̀ kó wá sí ọjọ́ yẹn kó wá padà wá dá àwẹ̀ yẹn padà àwọn àfáà ti wọlé ànẹkùnmọ̀lá kó wá padà wá dá àwẹ̀ yẹn padà tó bá ti di ẹ̀yìn Ramadan kó sí ọjọ́ tí ò fi gba àwẹ̀ yẹn kó padà máa wá gbà Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní inna Allaha tabaraka wa ta'ala Ọlọ́run ọba tí ó fi ń ga jù tó láàrin tí fi ń gbọngbọ́n ni Ọlọ́run ọba sọ ó ní farada siyama Ramadan alaykum Ọlọ́run ọba sí àwẹ̀ Ramadan ní ọ̀ranyàn lé yín lórí Ànábì Muhammad ní sọ̀rọ̀ sallallahu alaihi wasallam Ànábì ní Ọlọ́run ọba àlékè ọlá ó sí àwẹ̀ Ramadan ní ọ̀ranyàn lé yín lórí túláàsì ní ẹ gbọ́dọ̀ gbà wasanentu lakum èmi Ànábì Muhammad sallallahu alaihi wasallam èmi náà tún wá ṣe ní súnnà lé yín lórí kìyàmọ̀hú láti máa dìde ní òru Ramadan yẹn náfìlà fàmán sọ́mọ̀ wú ẹni tó bá wá gba àwẹ̀ Ramadan ọlọ́ba kí Ànábì Muhammad ó ní ẹni tó bá wá gba àwẹ̀ Ramadan wàkọ́mọ̀ wú irú ẹni bẹ́ẹ̀ tó wá dìde lóru yẹn náfìlà bí mi Ànábì Muhammad bí ṣe máa yẹn náfìlà ìmáànà ní ti nígbàgbọ́ tó rinlẹ̀ ní o ní ti nígbàgbọ́ pé bá Ànábì ṣe ń ṣe làwa náà ṣe yìí ó wá ṣe ní lillahi wa rasuli wahtisaban tó kún kẹ́kẹ́kẹ́ àfáà Sókótó tó kún kẹ́kẹ́kẹ́ tó ìgbàgbọ́ náà wá kún kẹ́kẹ́kẹ́ kò sí nítorí tẹ́nì kẹ́kẹ́ kò sí nítorí sí àárín ni ẹ̀rí báwọn kharaja min dhunubihi
àwọn ọlọ́run ẹ̀rí Ànábì Muhammad wa ni ọlọ́run tẹ́ rí ni ó mú jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kàyẹ́ omi wàlàdátì òmùwù gẹ́gẹ́ bí ọjọ́ tí ìyá àti bàbá gẹ́gẹ́ bí ijọ́ tí ìyá rẹ̀ bí sáyé lọ́mọ titun ẹwọ́n kẹ́ pé a mú jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ a fọ ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ fún rọwáwù Ahmadu wa Nisa'i yìí ohun tá a wí ní Ahmadu àti Nisa'i àwọn gbọ́ ẹ̀gbà wa náà wá àbá àsìkò tó àbó ní kí mọ̀ wá dá sí àbó ní kí mọ̀ dá sí òun náà wá sọ̀rọ̀ ó ní inna siyama la rahmatun min ilahina. Inna siyama la rahmatun min ilahina. ó ní àṣàrò limujibi liman raja'u fi du'a. Ṣàrò limujibi liman raja'u fi du'a. ó ní inna siyama dájúdájú àwẹ̀ tẹ́ rí ni àwẹ̀ Ramadani la rahmatun min ilahina. La rahmatun àánú lọ́lọ́run fi ṣe fún wa bàbá jẹ kódà àwọn tó yóò yíwa kí bàbá jẹ oúnjẹ fúlù tá jẹ oúnjẹ fúlù láàrin lódìdí ọdún wọn ló tún ní tóun náà tún dá sára wa láìsìn ẹ wá wò àánú lọ́lọ́run fi ṣe fún wa ká máa gbà wẹ̀ la rahmatun min ilahina àánú ló jẹ́ fún wa látọ̀dọ̀ Ọlọ́run bá lékè ọlá látọ̀dọ̀ Ọlọ́run bá tó dá wa àánú lọ́lọ́run fi ṣe fún wa kí ẹ má gbà wẹ̀ ṣáàrù limujibi àwẹ̀ Ramadan tẹ wá rí yìí oṣù gbígbàdúrà ni oṣù gbígbàdúrà ni àbá àsìkò tó oṣù gbígbàdúrà ni Ọlọ́run ẹ̀gbọ́ ṣáàrù limujibi oṣù gbígbàdúrà ni liman raja'u fi du'a fẹ́ni tí bá rẹ̀ kẹ́ gbígbàdúrà àbá àsìkò tó fẹ́ni tí bá rẹ̀ kẹ́ gbígbàdúrà ẹ̀rí fẹ́ni tí bá rẹ̀ kẹ́ gbígbàdúrà àbá àsìkò tó Ọlọ́run kún wa lọ́wọ́ kó gbàdúrà wa kó mọ̀ já sìn ṣe kó mọ̀ já sìn wí ẹ̀yin náà wo orú tọ́lọ́run wí fún wa nì ẹ̀gbọ́ ẹ̀yin náà wo orú tọ́lọ́run wí fún wa nì tó jó yí wa nípa àwẹ̀ gbígbà ẹ jẹ́ gbìyànjú ká máa gbà àwẹ̀ Ọlọ́run kún wa lọ́wọ́ àlùbáríkà ẹni Ọlọ́run ni ó kún wa lọ́wọ́ kò ní já sìn ṣe kò ní já sìn wí ni ó ṣàánú fún wa insha Allahul Karim Ọlọ́run bọ́ ṣàánú fún wa àlékún àánú rẹ̀ ní ó túbọ̀ mọ́ ṣe fún wa ní ó túbọ̀ mọ́ ṣe fún wa insha Allahul Karim ọ̀rọ̀ àwẹ̀ náà láti bá wa sọ yìí ẹjẹ́ á máa gbìyànjú ẹjẹ́ á gbìyànjú ká gbìyànjú ká máa gbá dáadáa Ọlọ́run kún wa lọ́wọ́ ọjọ́ wo láti mọ̀ pàdé òun ọjọ́ Thursday tó bá tún wá di ọjọ́ Thursday insha Allah á máa pàdé Ọlọ́run sì kún wa lọ ọjọ́ Monday àwọn bá tún dijọ́ Monday á máa pàdé ẹjẹ́ á gbìyànjú àwẹ̀ Ramadan ń bọ̀ Ọlọ́run dákun kí ó dé bá wa láyọ̀ báwa náà ṣe ń tọ́ ni báwa náà ṣe ń tọ́ ní tóun náà ń súnmọ́ wa Ọlọ́run yóò dé bá wa láyọ̀ Ọlọ́run mọ́jà ṣe inú àárẹ̀ mọ́jà ṣe inú ìbànújẹ́ gbogbo ọ̀nà tó lè fi ṣàánú Ọlọ́run dákun rẹ̀ wá ṣe Ọlọ́run mọ́ dojú tì wá wọ́n ló ní àgbà gbogbo bíbọ̀ àṣírí tá a fi gba Ọlọ́run ọ̀dọ̀ rẹ ló wà dákun wá ṣe fún wa Ọlọ́run mọ́ dojú tì wá mọ́yẹ̀yẹ wa insha Allahul Karim á tún mọ̀ pàdé lọ́jọ́ Monday náà síra tán fún àwọn alátìlẹ́yìn náà síra tán fún àwọn olùrànlọ́wọ́ wàhálà níwájú fìtínà lẹ́yìn kò ní wọlé báwọn afáwa. Nasiratan fáwọn alátìlẹ́yìn Nasiratan fáwọn olùrànlọ́wọ́ wàhálà níwájú àgbà kò lẹ́yìn kò ní wọlé báwọn afáwa. Nasiratan fáwọn alátìlẹ́yìn Nasiratan fáwọn olùrànlọ́wọ́ wàhálà níwájú fìtínà lẹ́yìn kò ní wọlé báwọn òbí Ọlọ́run bá wa ṣàánú àwọn òbí wa báwọn afáwa kò ní wọlé báwọn òbí wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin amin ya Allah.